Yes, ẹ̀yin tèmi nílé èmi ọmọ yín náà ní Esther Ìgbẹ́kẹ̀lé mo ní kí sọ fún yín o Ojútólé tẹlifíṣàn Ọlọ́run gbórúkọ ẹ̀ Ojútólé gbogbo nǹkan tẹ́ bá fẹ́ mọ̀ pátápátá nípa àwọn ojúlùmọ̀ àti àwọn ọ̀rẹ́ yín olólùfẹ́ yín nínú eré nínú fíìmù àti ní orílẹ̀-èdè àgbáyé ẹ máa rí lórí Ojútólé TV ó máa ń kọ́ni lẹ́kọ̀ọ́ ó dẹ̀ fún yín ní ìmọ̀ nípa ohun tí a kò ẹ máa wò ó ẹ má gbé kúrò bẹ́ẹ̀. Ṣé ẹ̀yin náà ti gbọ́? Ṣé ẹ ti gbọ́ àbẹ́ ò tí ì gbọ́? Ṣé ẹ ti gbé ọ̀rọ̀ ńlá tí ìyá àgbà ilé orí ìtàgé ni ìyẹn Madam Idowu Phillips ṣùgbọ́n ayé ń pè ní Iya Rainbow sọ nípa Mohbad ìyẹn ìmọ́lẹ̀. Màmá náà ń sọ̀rọ̀ ńlá kan o ní nǹkan bí ọjọ́ mẹ́ta yìí ni Iya Rainbow sọ̀rọ̀ ń kalẹ̀. Ṣé ẹ sì mọ̀ yí pé wòlíì ńlá wòlíì arínà ni Màmá Rainbow nínú ìran lọ́hùn-ún ìyẹn nínú ẹ̀mí òun ni Màmá Rainbow ti rí Mohbad o. Iya Rainbow lòun rí Mohbad ó lòun rí ọ̀dọ́mọdé olórin tàkasúfè náà tó fàyè sílẹ̀ láìpẹ́ yìí lójú ìran níbi tí ọmọkùnrin náà ti ń rìn káàkiri. Ó ní ayé kò ṣeé gbé bẹ́ẹ̀ ni àjùlé ọ̀run kò ṣeé wọ̀ fún Mohbad. Iya Rainbow ní mo rí Mohbad gedegbe àní mo rí Mohbad gbangba mo rí ọmọkùnrin náà tó ń rìn káàkiri ó sì nù láti ibì kan ló ń bọ́ síbì kan tó sà ń lọ káàkiri. Ọmọkùnrin náà kò mà rí ilé ayé gbé bẹ́ẹ̀ ni àjùlé ọ̀run kò rọrùn fún Mohbad láti wọ̀. Ìyá bàbá ké gbàjarè ó ní gbogbo ẹ̀yin abiyamọ ayé gbogbo ẹ̀yin èèyàn pátápátá ẹ jọ̀ọ́ ẹ wọlé àdúrà fún Mohbad pé kí ọ̀run kó tẹ́wọ́ gba ọmọkùnrin náà kó yé rìn káàkiri lẹ́gbẹ̀ẹ́ ògiri. Iya Rainbow ni mo bẹ̀ yín nítorí ọba dániwáyé mo bẹ̀ yín nítorí Ọlọ́run tó ṣẹ̀dá gbogbo wa gbogbo ẹ̀yin abiyamọ ayé pátá gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ẹ fẹ́ràn Mohbad mo bẹ̀ yín ẹ wọlé àdúrà fún ọmọkùnrin yìí kí ọ̀run lè bá tẹ́wọ́ gbà á nítorí pé ipò tí Mohbad wà kò tẹ́ mi lọ́rùn sí lọmọkùnrin ọ̀run káàkiri kò jẹ́ ara ayé kò jẹ́rú ọ̀run. Iya Rainbow ti bẹ̀bẹ̀ o ó ti bẹ gbogbo ẹ̀yin ayé pátá pé kẹ́ ẹ bóun gbàdúrà kí ẹ kún lọ́wọ́ nínú àdúrà láti jẹ́ kí Mohbad kó rí ọ̀run dé sí bílẹ̀ ayé yìí ṣe gbé fọmọkùnrin náà bẹ́ẹ̀ ni ọ̀run kò ṣe lọ. Agbàdúrà kí gbogbo abiyamọ pátá a ò ní fojú sunkún ọmọ o gbogbo abiyamọ pátá a ò ní mọ sàárè ọmọ gbogbo abiyamọ pátá a ní gba lẹ́tà ìbànújẹ́ lórí àwọn ọmọ wa. Bẹ́ẹ̀ la bẹ̀ ọba dániwáyé Elédùmarè ọba tó ní wá tó lẹ̀mí wa ọba tó ṣẹ̀dá kó wa pé kó bá wa tu àwọn òbí Mohbad lójú kó bá wa rọ̀ wọ́n lọ́kàn kó bá wa tù wọ́n nínú kó bá wa dúró tì wọ́n kí Ọlọ́run má sì ṣe ikú ọmọkùnrin náà ní àkúfà nínú ẹbí wọn lẹ́yìn ikú Mohbad kó má rí ìbànújẹ́ mọ́ kó má rí ohun tí yóò gba omi lójú wọn mọ́. Ayọ̀ báyìí ni kí ọmọ rí kí Ọlọ́run aláàánú ọba tóbi jùlọ kó wá ṣe é kí ọmọ tí Mohbad fi sílẹ̀ ìyẹn ìmọ́lẹ̀ kékeré kó dàgbà kó dògbó kó ju bàbá tó bí lọ kó lókìkí kó lówó kó lọ́rọ̀ ju ti bàbá tó bí lọ kó dàgbà kó rìn kùjẹ́kùjẹ́ kó ju àwọn tó bí lọ lágbára Elédùmarè. Ire gbogbo ire lọ́ọ̀dẹ gbogbo wa o àní gba lẹ́tà ìbànújẹ́ àní gba lẹ́tà ọ̀fọ̀ lórí ọmọ lórí aya lórí ẹbí àtúnlọ́nà àtúnpadà lọ́jọ́ míì. Ẹ ṣáà máa tẹ̀lé wa Lójútólé kẹ́ ẹ máa subscribe sí YouTube channel wa kẹ́ ẹ máa comment lórí gbogbo àwọn fọ́nrán tá à ń mú wá fún yín kẹ́ ẹ sì bá wa share kó lè kárí kó lè délé. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free.
on 0080597807 for your event coverage.